Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jáde nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́rú ọjọ́ 18 oṣù kẹta ọdún 2026. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti fi àṣẹ síta fún àwọn alábàáṣiṣẹ́pọ̀ nínú ìṣàkóso rẹ̀ tó bá fẹ́ díje du ipò nínú ètò ìdìbò ọdún 2027 láti kọ̀wé fi iṣẹ́ sílẹ̀ kó tó di ọjọ́ 29 oṣù kẹta yìí. Ó ní ìgbésẹ̀ yìí ṣe pàtàkì láti bọ̀wọ̀ fún òfin ètò ìdìbò. Ààrẹ ti bu ẹnu àtẹ́ lu ìkọlù tó wáyé nílùú Màdúgùrí. Ó ní orílẹ̀-èdè Nàìjíríà kò ní tẹríba fún ìbẹ̀rù. Àtíkù àti Peter Obi náà bu ẹnu àtẹ́ lu ìkọlù ọ̀hún. Wọ́n pè fún ìgbésẹ̀ akin lórí ọ̀rọ̀ àìsí ààbò lórílẹ̀-èdè yìí. Wọ́n ti jáwé oyè lé Soludo lórí láti díje dupò gómìnà ìpínlẹ̀ Anambra fún sáà ẹlẹ́ẹ̀kejì. Ọwọ́ àjọ DSS ti tẹ arákùnrin kan Kelvin Dugo tó ń ṣe ìbọn ìléwọ́ ní ìpínlẹ̀ Cross River. 2,808 ìbọn ìléwọ́ ni wọ́n rí gbà lọ́wọ́ rẹ̀. Aṣòfin àgbà tẹ́lẹ̀ ní ìlú Àbújá Aduba ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC láti inú ẹgbẹ́ òṣèlú PDP nítorí wàhálà tó ń fojoojúmọ́ wáyé nínú ẹgbẹ́ náà. Ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ti wọ́gi lé ìdájọ́ ilé-ẹjọ́ gíga ti ìjọba àpapọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kan El-Rufai. Ó pàṣẹ pé kí wọ́n fún láàyè láti wí tẹnu ẹ̀. Ènìyàn 15 ló gbẹ̀mí mì níjọba ìbílẹ̀ Jibia ní ìpínlẹ̀ Katsina lẹ́yìn tí àwọn agbébọn àtàwọn fìjìláńtè gbé pẹ́rẹ́gì kaná. Ìròyìn eré ìdárayá. Sinimá àgbéléwò lẹ́ka eré ìdárayá pẹ̀lú bí àjọ tó ń mójútó eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá nílẹ̀ adúláwọ̀ ṣe gba ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tọdún 2025 kúrò lọ́wọ́ orílẹ̀-èdè Senegal tí wọ́n sì kéde orílẹ̀-èdè Morocco gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tẹ́ ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.